gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn ológun dúdú yín ti dé o. ológun dúdú dé adira oko bí ẹni tí ń rogun ọ̀dá jìnnìjìnnì bó máa léjò. ológun dúdú lọ lóde kọ̀kárà alé agbójú olójúro kókó agungéńdé bí ẹni gẹ̀ẹ́sì ọ̀ṣọ́kọ jalúmọ́kùnrin wàràwà. mo sọ nínú ewì tó kọjá tí mo ké fáwọn òṣìṣẹ́ tíjọba jẹ lówó ní Táíṣò láàrin College of Education Òmù-Ìjẹ̀bú wípé tábíọ́dún bá gbọ́n ó yẹ kó tètè lọ sanwó wọn ni. ìkà làwọn aṣíwájú wa lórílẹ̀‐èdè yìí àfibisólóore ni wọ́n ní kàníkùn. àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ àtijọba local government tara wọn ni wọ́n mọ̀ tara wọn ni wọ́n ń ṣe. ṣó ṣe é gbọ́ péjọba jẹ òṣìṣẹ́ lówó ọdún 5 tàbí kó lé. ọmọ aráyé kí ní ṣe tá kì í páyà ọba tó dá wa. àwọn wèrè tó sọkún wọlé ìdìbò níjọ́sí wọ́n dórí ọba tí wọ́n gbàgbé ìpìlẹ̀. ọ̀rọ̀ yín ó wá dàbí ajere tó lòun ó ṣòwò omi ni ká mérè bọ́ ń bẹ́ẹ̀ tèpè kọ́. ẹ̀yin tẹ́ ẹ sì ìtafà sókè tẹ́ ẹ yí dóborí. báwo èèyàn bá rí yín ọlọ́run ń wò yín. Dàpọ̀ Abíọ́dún máa ṣe lọ àṣìṣe ò ní pẹ́ bá ọ. Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ẹ lọ sanwó àwọn òṣìṣẹ́ tẹ́ ẹ dá dúró ní Táíṣò láàrin College of Education Òmù-Ìjẹ̀bú. ológun dúdú dé o. apá kejì orin ọ̀hún ló wọlé wẹ́rẹ́. mo ti sọ tẹ́lẹ̀ mi ò lè sinmi ariwo. kò dẹ̀kẹ̀ sí baba ńlá baba ẹni tó lè dúnkokò mọ́ mi ẹni tó bá fẹ́ já mi láyà ó jìyà. ìwọ tó jálága APC nípínlẹ̀ Ògùn ẹ tètè pé Dàpọ̀ Abíọ́dún kó lọ yanjú ọ̀rọ̀ tó ń lọ ní Táíṣò láàrin College of Education kó tó di tẹ́ sàbámọ̀lé lórí. tẹ́ ẹ bá ní women leader kó tètè lọ pariwo kíkankíkan. ẹ sọ fún Dàpọ̀ Abíọ́dún ẹni kó pe gbogbo àwọn wèrè tó kójọ sí Táíṣò láàrin College of Education ló mú. Abọ́sẹ̀dé Ògúnlẹ́yẹ wọ́n ní PS ní Ministry of Education. ṣé ẹ fẹ́ sọ fún wa páyìn ò gbọ́ Abíọ́dún dáwọn òṣìṣẹ́ dúró ní Táíṣò láàrin College of Education l'Òmù-Ìjẹ̀bú kọ́? àbẹ́yìn ò gbọ́ pé wọ́n jẹ wọ́n lówó? sábìyàmọ gidi nìyí Mrs. Ògúnlẹ́yẹ. àwọn ọmọ yín ń jẹun nílé tiyín ebi sì ń pa àwọn ọmọ ẹlòmíì. Professor Yomi Arígbàbù tó jẹ́ Commissioner fétò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. ìjọba sì dáwọn òṣìṣẹ́ dúró. wọ́n dá wọn dúró tán Arígbàbù ò sì rí nǹkan kan ṣe lórí wọn. ó jẹ́ Commissioner fétò ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ iléèwé dẹ̀ ń sọkún nípínlẹ̀ Ògùn. Mrs. Ọlájídé Fisáyọ̀ ẹ pẹ̀lẹ́ o. ìwọ ló ń pológun dúdú ní Faceless Akéwì. ìwọ ló ń bú mi. Fisáyọ̀ wọ́n ní wọ́n ní PRO. Ọlájídé Fisáyọ̀ ṣé bí wọ́n ní wọ́n gan wà nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n dá dúró. ọ̀dàlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ yóò jìyà. Fisáyọ̀ ẹ mọ̀ bù ọ̀dàlẹ̀ ń bàbá rẹ̀. Ọlájídé Fisáyọ̀ PRO ní Táíṣò láàrin College of Education. ṣé bí wọ́n ló lọ gbóbò kádé ọlámọ́lé tí provost ọba dùn ọ ni ṣó o lè padà sọ́fíìsì ìjọba. ọmọ aláṣẹ́wó abara híhun jọ. òótọ́ ni Faceless lèmi mo fẹ́ kó yé ọ pálùjọ̀nù lológun dúdú ẹni tẹ́nìkan kì í rí ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. ológun dúdú tẹ ẹ ní ọwà Faceless yìí wọn ọmọọ̀nà tí ọba wọ̀lú kó tó dé baálé ilé ń sá léńjẹ ológun dúdú ìwọ̀lú ni baálé ń ṣàyẹ̀wò. wọ́n ní kí wọ́n bi fálẹ́rẹ̀ pé ṣé tólógun dúdú bá dé yóò lọ ni àbí yóò sùn ni. àlùjànnú ni ẹ̀ tí ì mọ nǹkan kan. àlùjànnú lológun dúdú ẹ̀mí àìrílẹ̀ ń bá jagun. ológun dúdú tó bímọ méjì tó lù kan pa. ológun dúdú tó torí ìbàǹtẹ́ faya rẹ̀ jóògùn. ológun dúdú èmi lọ́kàn ṣoṣo ọmọ líle tó dù á bí. ológun dúdú bí ń bá ọ ṣeré kò pé ọmọ gé ọ jẹ adigbọnà ń kú polówó okú tantan. ológun dúdú tó sùn sí létí tó ń bara rẹ̀ lẹ́rù. Gbẹ́ngà Olúsànyà wọ́n lẹ́yìn ní bọ́sà ní Táíṣò láàrin College of Education Òmù-Ìjẹ̀bú. ẹ dá governing council sílẹ̀
kò sẹ́ni tí ń ṣojú àwọn òṣìṣẹ́ nínú governing council ẹ̀ ń ṣẹgbẹ́nu wọ́n ń ṣèpàdé nù lójú ara wọn ẹ sì bá Bíọ́dún sọ̀rọ̀ lórí owó àwọn òṣìṣẹ́ àti gbogbo òṣìṣẹ́ tó dá dúró ẹ wá lẹ fẹ́ fẹ̀dọ̀ lélẹ̀. ẹ wò ó ẹ lè fẹ̀dọ̀ lórí òróró lórí ọba àkóbá ńlá lẹ jẹ́ fún Dàpọ̀ Abíọ́dún ìyẹn gómìnà ìpínlẹ̀ Ògùn tó bá fẹ́ kó rórí ara rẹ̀ ṣé dìgbòlugi ni ìgbà tó bá yá ẹ mọ ibi tó lógun dúdú ń bọ̀rọ̀ bọ̀. orí ọ̀kẹ́rẹ́ koko láwo ni a bá wí fún ọba jẹ́ ọgbọ́ ńlá ń gbọ́ wọn o tí wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ fún Dàpọ̀ kó lè ṣe second term nù. ẹ pè wọ́n lẹ́jọ́ àwọn tẹ́ ẹ ti dá dúró ẹ tún wá pè wọ́n lẹ́jọ́ ẹ sanwó oṣù ẹ tún pè wọ́n lẹ́jọ́ Olúwa ò ní fire fún yín ẹ ní lálùyọ. ẹ pè àwọn union leader tẹ́ ẹ dá dúró lẹ́jọ́ Dàpọ̀ Abíọ́dún kí ni wọ́n ṣe gan-an kí ni wọ́n jí kí ni wọ́n rà kí ni wọ́n tà kí ni wọ́n gbé. Dàpọ̀ Abíọ́dún ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ń pọ́n òòrẹ́ ni wí fún ọ kó ń bàjẹ́ ni ojoojúmọ́ làwọn òṣìṣẹ́ tẹ́ ẹ dá dúró ń lọ sí kóòtù ìjọba ẹ̀yin tẹ́ ẹ pè wọ́n lẹ́jọ́ ẹ wá sí kóòtù àwọn òṣìṣẹ́ wa ń sanwó lọ́ọ̀yà láìṣẹ̀. gbogbo abiyamọ níjẹ̀bú gbogbo abiyamọ nílùú Ẹ̀gbá gbogbo òbí tó bá bímọ tó níláárí ṣódà báyìí o tí Dàpọ̀ Abíọ́dún dáwọn òṣìṣẹ́ lóró ẹ̀yin olódodo ẹ̀yin olójú àánú ẹ dìde ẹ pè Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn kó fáwọn òṣìṣẹ́ wọ̀nyí lówó wọn owó tí wọ́n ń jẹ wọ́n ó lé ní 3 bílíọ̀nù náírà Olúwa irú àdáwò wo lè yí ọmọ Nàìjíríà à ń jèkúrú kó tán àwọn wèrè wọn tó ń gbọ́nwọ́ ẹ̀ sáwo ẹgbìnrin ọ̀tẹ̀ bá ti ń pàkan nìkan rú ọ̀pọ̀ nínú wọn ò lè rán mọ́ lọ léèwé mọ́ ìyàwó ti sá lọ nílé ọkọ ti kú ònílé fún ìyàwó nítorí pé kò sówó ọ̀pọ̀ ọmọ ló ń sọ ọmọ ọ̀dọ̀ káàkiri ilé olóúnjẹ àwọn bíi 3 ló ti kú nígbà tí wọ́n ń ṣàìsàn tí wọn ò rówó róògùn ọmọ ènìyàn burú tó yìí o Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ lóríṣiríṣi tẹ́ wà nípínlẹ̀ Ògùn ó yẹ kẹ́ ẹ dìde láti ràn wọ́n lọ́wọ́ àti kó sí páńpẹ́ olè ló ń ṣèjọba Dàpọ̀ Abíọ́dún ọ̀dájú ni oníkà púpọ̀. wọ́n ní sìkàsìkà gbàgbé àjọbí adánilóró wọ́n gbàgbé ọ̀la ṣé bẹ́yìn náà ń lọ́mọ bórè lóòbó wọ́n lọ káàkiri ó sì bá látakò ń bẹ̀ ẹ tí ó gbàjẹ́ lẹ́nu wọn yóò dúró dé ọ́n bẹ́ẹ̀ àṣẹ. láti 2019 tí Dàpọ̀ Abíọ́dún ti dáhùn òṣìṣẹ́ dúró ni wọ́n ti pè wọ́n lẹ́jọ́ gómìnà tó pè wọ́n lẹ́jọ́ gan ò yọjú sí kóòtù alágbára ayé ẹ rọra Dàpọ̀ Abíọ́dún olè ṣó rántí ìgbé ayé Sanni Abacha lọ́jọ́sí ó parẹ́ máyé ó rì sínú ọ̀tẹ̀ ni lọ bèrè Báṣọ̀run Gáà kó bèrè ọba tí jẹ́ Fáráò nínú ìtàn àwọn òṣìṣẹ́ tẹ́ ẹ dá dúró láti 2019 wọ́n ń lọ sílé ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ pè wọ́n lẹ́jọ́ kọ̀ ẹ̀ wá tó o bá ń jẹ́wọ́ agbára lórí àwọn èèyàn o lè lágbára níwájú Olúwa February 15 2022 February 15 2022 ni wọ́n tún ń padà lọ sí kóòtù kí ló dé bóyá Olúwa lè ṣe kí wọ́n wá sí kóòtù wá jẹ́jọ́ ajẹ́páyé yín bàjẹ́ nù ìbẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ yà wálé tábíọ́dún ọ̀tọ̀ sí Sókótó ọmọ kékeré ẹ dìde àgbàlagbà ẹ dìde gbogbo abiyamọ níjẹ̀bú ẹ dìde ẹ jẹ́ kájọ pàdé wọn ní kóòtù ní February 15 ní 2022 ká lè fi wọ́n ṣẹlẹ́yà láyé olórí burúkú ni wọ́n ẹ wá wòjọba olórí burúkú o kí ní ṣe tógùn state ń gbàbọ̀dé lórí gómìnà ìpínlẹ̀ Ògùn. kí ló wá dé tẹ̀yìn ò tiẹ̀ ní lọ́ọ̀kì gómìnà gidi ẹ lọ wo gbogbo ògbóró Ìjẹ̀bú Òde ẹ wo tAbẹ́òkúta àsán pàǹtí kìkì òórùn ńbọlẹ̀ tí wàá ráwọn wèrè tẹ́ ẹ gbé sórí ọba. ẹ dìde ẹ̀yin ọmọléèwé ẹ dìde ìbínú Ọlọ́run ń bọ̀ lórí Dàpọ̀ Abíọ́dún lórí kí adé ṣe ìbínú Olúwa ń bọ̀ lórí ẹ aya Ọlájídé Adéfùlú ẹ lè mú jẹ ìbínú Olúwa sì ń bọ̀ yóò sọ̀kalẹ̀ lórí bọ́sà náà. ẹ sanwó wọn Dàpọ̀ Abíọ́dún sanwó àwọn òṣìṣẹ́ tẹ́ ẹ dá dúró ní Táíṣó láàrin College of Education Òmù Ìjẹ̀bú o sanwó wọn Dàpọ̀
Yomi Arígbábuwó kọmíṣánná tí ò lọ́pọlọ ẹ sanwó olówó ẹ sanwó olówó ẹ sanwó fáwọn òṣìṣẹ́ tẹ́ ẹ dá dúró ní Taiso Láàrin College of Education 2019 lẹ ti dá wọn dúró olórí burúkú ni gbogbo yín ẹ sanwó olówó lè. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé Ológun Dúdú ni ẹ máa retí apá kẹta rẹ́kọ̀dù yìí ò ní pẹ́ dé Ológun Dúdú àjọ wà lẹ́nu ẹ̀.